ní ìgbà kan Àgbàlá Gabriel wọ́n gbé mi jáde wípé báwo ni wọ́n ṣe máa fara iṣẹ́ tó báyìí tí kò ní wà òkè àwọn agbowó yẹn fún mi gbogbo tó ń gbà fún mi jẹ́ 5.5 million wọ́n gbà fún mi lọ́dún náà ní Àgbàlá Gabriel wọ́n wá bá mi lọ sáìtì mi wọ́n rí ilé tí mò ń kọ́ wọ́n rí i pé ilẹ̀ ilẹ̀ pátápátá ló ṣì wà bí kéèyàn kan ṣiṣẹ́ foundation wọ́n sọ fún mi Alébíoṣù táwọn bá gbowó fún yín tán ẹ try láti kọ́lé yìí o torí pé tọ́rọ̀ ilé bá ti kúrò nínú pé kínní á tún fúyẹ́ díẹ̀ ńgbà tẹ́ ẹ bá sanwó ilé fẹ́ni kankan mọ́ pé ńgbà tí mo gbowó yẹn mo wá mú 500,000 ọ̀hún bí mi o níwájú Ọlọ́run àtẹ̀yàn o èmi lèmi wò pé èèyàn tó gbàdúrà owó tó bá kéde máa kó lọ wọ́n ní ẹ fún mi ní àkáǹtì church yín wọ́n wá fún mi mo wá fún wọn ní 500,000 bí ìgbà téèyàn sọ́ndà mẹ́wàá mo wá fún wọn síbẹ̀ mo wá mú tó kù mo lọ já blọọkù jọ sí site yẹn mo ra iyẹ̀pẹ̀ mo ra cement mo ṣáà gbogbo mo pe àwọn bricklayer mo fún wọn ní owó iṣẹ́ wọn wọ́n wá gbélé yẹn débi wípé ó kù kákan ilé tó wà lẹ́lẹ̀ mo wá mú change tó kù mo wá lọ gba shop mo wá ń ta turkey mo ń tẹja mo ń ta full chicken mo ra drinks mo ń tà ó kàn yá ní ìyá kan òun gba shop síwájú ọ̀dọ̀ mi àlọ́pọ̀sìtì mi ló wà ó ń ta minerals àti provisions ó kàn àbá mi ní Alébíoṣù wáyé tó jẹ́ pé wájú ni mo á dúró sí ṣé mo rí pé òun náà ń ta nǹkan tútù mo ní màmá mi ò ta provision tẹ́yìn ń ta yìí ẹ wo ní tèmi ń ta ẹ ṣé mi ò rí pé òun ń ta nǹkan tútù mi ní dúró bí yo eré lèmi pé àbá ń tajà wa lọ ó yá àwọn ọmọ mi bẹ̀rẹ̀ sí ní sick kí ló ń ṣẹlẹ̀ à ń ṣe prayer à ń ṣe gbogbo nígbò ya mo ní ẹ má wá ṣọ́ọ̀pù yẹn mọ́ ẹbí mi sọ fún mi pé kọ́ má wà mọ́ pé ṣọ́ọ̀pù yẹn ni nǹkan ti ń ṣẹlẹ̀ ìgbà tó tún yá màmá náà bẹ̀rẹ̀ sí ní sick mo tún ní kóhùn náà dúró èmi nìkan bẹ̀rẹ̀ sí ní fèsẹ̀ ó dijọ́ kan mo ti rajà sí frísà kìíní frísà kejì tí n ṣe máa dénjọ́ kejì àmọ́ kan rí pé nǹkan ń rùn ní gbogbo ṣọ́ọ̀pù kí ló ń rùn ní ṣọ́ọ̀pù ṣé kúkú ni tí máa ṣí frísà báyìí gbogbo ọjà tààrà ìdí bẹ̀rẹ̀ sí ní jáde ńbẹ̀ ọjà tá a ṣe lọ́ra níjọ́ kejì ìdí bẹ̀rẹ̀ sí ní jáde ńbẹ̀. tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ rí. tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ rí mo tún máa ṣí frísà kejì bákan náà mo wá kó gbogbo kíni ìdànù máa jókòó máa pé irú kí nílé báyìí then kò sówó nǹkan lọ́nu mọ́ mo wá tún lọ wówó yá wá sọ fẹ́ni tí mo yá lọ́mọ ní kó máa rí pé mo dẹ̀ ń tà mẹ́yẹn mo ń tà ńgbà mo bẹ̀rẹ̀ mo ń tà o má tún lọ wówó yá pé kọ́ máa rí màá rí wọn padà má tún rajà míì sí mo máa dijọ́ kẹta gbọjà náà tó bàjẹ́ mo á lọ pé olùṣọ́ ṣọ́ọ̀ṣì mi wá àwọn wá ya gbogbo ṣọ́ọ̀pù kìíní ìkejì wọ́n wá ya sí mímọ́ wọ́n fín tàrí sí wọ́n ṣe wọ́n mọ̀ wọ́n lọ mo wá tún lọ ra ọjà yẹn díẹ̀ tí mo tún rà náà pé ká má ra gan mọ́ òun náà tún bàjẹ́ ńgbà tó yá àwọn èèyàn kan bẹ̀rẹ̀ sí ní pè mí ládùúgbò yẹn pé Alébíoṣù àwọn rí pọ́jà yín ò dàbí ti tẹ́lẹ̀ mo ní bẹ́ẹ̀ ni ṣe rí màmá tó wà lọ́ọ̀kan yín yìí ibi tó ti rojọ́ yín dé ládùúgbò yìí òun ló ń lọ yẹn mímọ́ ń tẹ̀ra ń gbá ẹ o nígbà tí mo rí pógun yẹn pọ̀ kì í ṣe pé mi ò lè dúró tí mo jẹ́ èèyàn tó jẹ́ pé ó le tó jẹ́ pé mo máa ń like láti fi gágbága mo ń gbà mo wá wò títí mo jókòó mo wò yí pé ìjọ́ mélòó gan la fẹ́ lò nú ayé téèyàn máa fi gbogbo ayé ẹ̀ jagun mo kàn sọ fún owó mi ò tí tàn mo kàn sọ fún láńlọ́ọ̀dù mi pé mi ìtajà bímọ mo kàn kó gbogbo fírísà mi àti jẹ́ẹ̀nì gbogbo ohun tí mo rà mo kàn kó lọ lé mi ni bí mo ṣe ń sọ̀rọ̀ fún yìí ò ta nǹkan kan mọ́ èyí ilé wà ń bẹ̀ tí ẹ̀ tí ì parí àti kàn bí owó yẹn bó ṣe lọ nìyẹn mo wá nílé iṣẹ́ tí n bá lọ ṣe ìbírú tí mo wá ṣe nísìn òun náà la dé fi ń manage la fi ń jẹun mo dẹ̀ náà mo náà institution àkọ́bí mi ti ṣetán ó kù àwọn méjì yàtọ̀ sọ́ràn kéékèèké o so but mo kàn nígbàgbọ́ pé kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe ó ní òun kan wà tó ṣòro ṣe fún mi bí kò sí tí ò lè ṣe so mo ìdí tí mo fi lọ́bẹ̀ yẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ a máa wò pé ṣé bọ́ dẹ̀ ti gbowó fún ṣé bó ń tajà ṣé bó ń ṣe kinní kan báwo ló ṣe ṣe báwo owó yẹn tún ṣe lọ nìyẹn lẹ́yìn ìgbà náà mo ṣe àárọ̀ òyìn sọ pé Alébíoṣù ẹ̀yin lẹ ṣe mistake bẹ́ẹ̀ ṣe rówó yẹn ń gbà yẹn ẹ bá fi fèsì lóyìnbó ni mo wá wò pé òótọ́ ni ńgbà yẹn 5 million yẹn sì gbé mi wọ Canada tó máa gbé mi wọbẹ̀ tí mo náà tán máa rìn tó máa gbé mi wọbẹ̀ tí wọ́n máa lọ ṣe ń bẹ̀ àbàbá òkúnnù dà wọ́n júrú wa lọ lọ́jọ́ orí wọ́n dẹ̀ ti lọ Canada wọ́n ti ń ṣiṣẹ́ ń bẹ̀. kí ò dẹ̀ jíṣẹ́ á tì wọ́n lọ́wọ́ tó bá wà lọ́hùn. tó bá wà lọ́hùn lóòótọ́ wọn ò wá lè wá ṣiṣẹ́ but àwọn èèyàn wa náà ń produce fíìmù lọ́hùn. bẹ́ẹ̀ni. wọ́n bá wò pọ́n lè ṣe inú iṣẹ́ wọ́n pè wọ́n sí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ iṣẹ́ oṣù bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń gbowó. wọ́n ní Alébíoṣù mo wá ní lóòótọ́ lọ́rọ̀ tẹ sọ́kàn mi ò tẹ lọ bẹ̀ mú láti yí pé ìgbà tí Àgbàlá Gabriel gbowó fún mi ó ní Alébíoṣù tẹ́lẹ̀ fẹ́ fowó ṣe ni kẹ́ ẹ fi ṣe o tó rọ̀ wọ́n máa padà wá wò ó ló jẹ́ kí mi yà fèsì ilé àti ṣọ́ọ̀bù
nísìnyí ilé wa kò parí Mm. okùn kíkan ṣọ́ọ̀pù lọ́mọ́ Mm. so bí àárín yẹn ṣe jẹ́ ní ṣùgbọ́n mọ̀ pé aláàánú lọ́lọ́run bẹ́ẹ̀ ni bàbá. aláàánú lọ́lọ́run. Bàbá ó ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè torí látẹ̀kan mo rí pé ẹ ń sọ̀rọ̀ nípa ìyàwó yín ní kíkankíkan. Mm. Ìyẹn dẹ̀ fi ń yé mi pé bẹ́ẹ̀ ṣe ń sọ pé ìyàwó yín èèyàn tó dúró tì yín bẹ́ẹ̀ni gidi gan. gẹ́ni bẹ́ẹ̀ Ṣùgbọ́n lẹ́nu ìgbà kan a wá rí pé bí ìgbà pé ẹ ṣèyàwó ẹ ṣe bíi court wedding. Bàbá nǹkan yẹn ò yé mi, ṣé ìyàwó tí ẹ ń fẹ́ tẹ́lẹ̀ ẹ náà lẹ ṣe court wedding pẹ̀lú? kì í ṣe ìyàwó tí mo fẹ́ tẹ́lẹ̀ ìyàwó tí mo kọ́ fẹ́ láàárọ̀ ọjọ́ mi tó bí ọmọ 3 fún mi táwọn yẹn wà ní skul Bẹ́ẹ̀ni, èmi àti ẹ̀ àjọ fẹ́ra mọ́ wọ́n dẹ̀ ṣì wà. lọ́jọ́ tó ti pẹ́ ń wà Mm. tòun náà ti lọ fẹ́ lómi. Mm. nígbà tí mo wá fẹ́ ọmọbìnrin tí mo fẹ́ yìí òun ti bímọ 5 fún mi ìkan padà ń bẹ̀ Ó wá kù mẹ́rin. ọ̀kẹ́ ń ka ọmọ fọlọ́mọ Bẹ́ẹ̀. ó kù 4. gbogbo ìgbà máa sọ fún mi pé torí mo rúhun lọ́mọdé èmi ò ṣègbéyàwó fóun èmi ò ṣe gbá èmi ò ṣe kó wọ́n bá ṣàsùn mo wá ló dà gba mo rí i pé kíní yẹn máa ń rò nínú mo wá sọ fún mi ló dà tó bá jẹ́ ká kọ́kọ́ lọ sí rẹ́gísírì nǹkan létà kí n máa wá ṣe nǹkan tó bá tún kù ẹni tó àtẹ̀jẹ́ yẹn náà ni mo bá ṣe ọkàn wọn á balẹ̀ irú táwọn èèyàn ń rí tó ti ń róhùn bẹ́ẹ̀ ni pé ṣé orí bó ṣe ṣe ra ẹ kíní kan wọn ò ní fojú yẹn wò mọ́ bá ló dà mo bá lọ sí rẹ́gísírì mo lọ san owó tán ní ká san èyí ṣe owó tó pọ̀ Bẹ́ẹ̀ni. so owó tí mo san náà bóyá 50+ náà ni mo san so 50,000 something ni wọ́n gbà lọ́wọ́ wa yàtọ̀ sí pé ńgbà tí mò ń lọ ó dẹ̀ ní yẹn tó gbọ́dọ̀ tẹ̀lé ẹ wá Bẹ́ẹ̀ni. so mo lọ mo gbọ́ oúnjẹ táwọn yẹn máa jẹ mo ra drinks tí wọ́n bá èèyàn tó bá mi lọ àdẹ̀lú alọ́ṣe court wedding yẹn then inú màmá yẹn dùn inú ọmọ yẹn náà dùn pé ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ torójóbìnrin tó dúró tì mí ọdún kan mo lọ ṣe fíìmù kan lábẹ́òkúta yìí wọ́n wá lo nǹkan fún mi ẹni yẹn lọ jókòó nú mọ́tò ó wá ṣe báyìí sí mi nígbà tí mo bá iṣẹ́ tán gbà mo lọ èmi tẹ̀ wò pé bóyá nítorí yí pé kò fẹ́ káwọn tó jókòó mọ iye tó fẹ́ fún mi torí mo jókòó láàrin ọ̀pọ̀ èèyàn mo bá lọ bá bó ṣe náwó yẹn sí mi owó yẹn jẹ́ 3,000 bí mo ṣe gbà báyìí tí máa rìn láti irú bíi tíbi tí ilé wà yẹn ó kọ rí pé apá mi àtẹsẹ̀ mi yóò wà òkè mọ́ ni mo wà lérìn mo wá jókòó mo á mú fóònù mo á pè é mo á ní ìyàwó mi mo á ní ṣé o wà nílé wọ́n ti lo nǹkan fún mi location tí mo lọ o apá mi kan àtẹsẹ̀ mi kan ò wà òkè bó mo yẹ gbó lọ́wọ́ ẹni yẹn tí máa rìn ṣáájú díẹ̀ mo rí pé mi ìwà òkè mọ́ o òun wá ní ṣé mi ò lè rọ́kadà tó máa gbé mi láti ibẹ̀ yẹn kó máa gbé mi bọ̀ nílé mo wá dọ́kadà dógbà máa fi ọ̀kadà bíi 3 dúró ìkan mọ̀ mí pé lébi oṣù kí ló ṣe mo ní ó rẹ̀ mí ni o mi sọ ní kó jọ kó gbé mi ìyẹn ló wá gbé mi délé gbà mo délé mo ná òró òjọ mo ní omi òkun mo ní gbogbo nǹkan tí mo ṣáà ní bẹ̀rẹ̀ sí ní lò ó mo pe àwọn wòlíì mi tó máa ń tọ́jú mi mo pa àwọn àfáà tó ń tọ́jú mi mo ṣáà bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn lọ́tún lọ́sì wọ́n ní kó máa gbé mi bọ̀ tó ń bi lo nǹkan títí mo sọ ìyàwó mi jẹ́ obìnrin tó pé ní gbogbo gbà inú òun gan òdùn bá ṣe wà inú ẹ̀ òdùn because tó bá rí ngbà mi tí mo dá jókòó nínú ilé tí mò ń sunkún á ní kí ló tún dé ní n ta máa jẹ láàárọ̀ yìí mi ò mọ̀ o àwọn ọmọ mi dẹ̀rí mi ì mọ̀ o kíní kan òun náà wò á ní alóhùn bọ̀ tó bá máa dé ó máa lọ gba nǹkan lọ́dọ̀ wọn ọ̀rẹ́ àwọn tó ń ta indomie takíní kan àti á lọ gbà wá aníkàṣà tẹ ṣe nǹkan tí àwọn ọmọ àìtàn á ní kí n jẹ́ ká lọ pray mo dẹ̀ níbi tí mo ti ń pray nínú ilé tí cross wà ń bẹ̀ tó á lọ bẹ̀ àdẹ́ pray àjọ máa pray kílẹ̀ tó ṣú n tá lérò ọlọ́run máa ń ṣe tí ẹ pé adé máa ń jẹun náà ok tó ojú obìnrin tó dúró tì mí dáadáa. Ọ̀pọ̀ ẹni fọlọ́. Yeah. Bàbá